Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi. Nínú fídíò eléyìí tí mo ṣe kọjá, mo ṣàlàyé bó ṣe lè lo tábìlì lọ́ọ̀gì tí à ń pè ní logarithm table láti fi wá logarithm, bó sì ṣe lè lo anti-logarithm náà, bó sì ṣe lè find anti-logarithm tí a mọ̀ sí ìpadàbọ̀ abìjà logarithm. Má gbàgbé pé mo fún wa wípé tá a bá fẹ́ find irú logarithm báyìí tá ń pè ní 357.34, ìgbà tó ti jẹ́ pé logarithm wa pé kò ní base kankan, á já sí pé common logarithm ni tí à ń pè ní base 10. Òhun náà ni pé tó ṣe ni pé wàá kọ́kọ́ find characteristics part rẹ, lẹ́yìn náà wàá find mantissa. Má gbàgbé pé mo ṣàlàyé pé tó bá fẹ́ find characteristics part, ó wò pé iye dígìtì mélòó òhun la ní ká tó kan decimal. Tó bá wo inú nọ́mbà tán fún wa, ó rí pé 2 digit ni o. Tó bá kà á ení èjì, ó rí pé méjì ni. Tó bá fẹ́ mọ characteristics part rẹ, òhun náà ni pé ó ṣe kíni, ó yọ 1 kúrò nínú dígìtì náà, so tí ó máa jẹ́ 2 minus 1, eléyìí yóò fún ọ ní kíni, yóò fún ọ ní 1. Lẹ́yìn tó bá ti ṣe eléyìí, ó wá find mantissa part rẹ tí a mọ̀ sí decimal part. Bó la ṣe máa find decimal part, ìyẹn náà ò le rárá. Ohun tó ṣe ni pé ó máa ṣe kíni o, ó fojú gbé decimal point rẹ kúrò, ó wá wo 5734 nínú logarithm table rẹ. Bí mo ṣe ló máa wò ó, òhun ni pé kíni o, ó lọ síbi tábìlì lọ́ọ̀gì rẹ, ó wá fi nọ́mbà méjì alákọ̀ọ́kọ́, ó kọ́kọ́ wò ó lẹ́gbẹ̀ẹ́ yìí, ó rí pa ní 5734, so 5734, á jẹ́ pé ó kọ́kọ́ máa wo 57, ó wo 57 nínú kólọ́ọ̀mù eléyìí, so ó wá wò ó lábẹ́ 3 difference 4, ó rí pé tó bá wo 57 lábẹ́ 3, yóò máa fún mi ní kíni o, yóò máa fún mi ní 5782. So difference 4 òhun ni pé wàá lọ wò níbí báyìí náà, kí ni difference tí ń ṣe déédéé 57, ó rí pé 3 lòhun náà, ó wá ro àwọn méjèèjì papọ̀ mọ́ra wọn, eléyìí tí ó máa fún wa ní 7583. Eléyìí ni bó ṣe máa ṣe kíni o, bó ṣe máa find logarithm nọ́mbà kan 7583. So jẹ́ n kọ 7583. So ìjẹ́ téléyìí bá yé wa, so ó rí pé ẹni tí bá mú tí à ń pè ní malaria yóò lo anti-malaria. Ìpadàbọ̀ abìjà logarithm òhun náà là ń pè ní kíni, òhun là ń pè ní anti-log. Òhun ni pé kíni o, nọ́mbà tó jẹ́ pé mo ṣe kíni, tó fún mi ní logarithm yìí, ó rí pé logarithm wa ńbí òhun ni kíni o, òhun ni 7583. So kí ni nọ́mbà tó lọ̀ fún mi ní logarithm yìí, òhun náà ni kíni, à ń pè ní anti-log. Tó bá fẹ́ mọ̀, òhun ni kó find anti-log. Bó ló ṣe máa wá anti-log, òhun náà ni pé kíni, ó máa lo mantissa part rẹ. Má gbàgbé pé mo níbí báyìí, òhun ni mantissa part, eléyìí ni characteristics part. So ó máa wá mantissa rẹ, ó máa lò ó láti fi wá anti-logarithm. Òhun ni pé nígbà tá a ní 0.7583, ó mean pé ó máa lọ wo 0.75 under 8 difference 3 lábẹ́ anti-logarithm table ni o. Má wo logarithm lábẹ́ anti-log, kò sì má wo anti-log lábẹ́ logarithm. Tó bá ṣe bẹ́ẹ̀, àṣìṣe ńlá gbáà ni. Tó bá ní kíni 0.75, ó lọ sí 0.75 under 8, ó rí pé under 8 ní tó ní ńbẹ̀ ní, àbí difference 5, so difference 5 ó máa fún mi ní kíni o, yóò máa fún mi ní 7. Ó rí pé tó bá rò ó papọ̀, 5728 plus 7, eléyìí ó máa fún mi ní 5375, so yóò jẹ́ 5735. Á já sí pé mo ní 5735, àbí? So mo ló máa lo kíni o, ó máa lo in tí a mọ̀ sí characteristics part rẹ yìí, ó máa fi gbé decimal sí. Òhun ni pé dígìtì mélòó mo ní kí n tó sọ pé characteristics mi jẹ́ 1, sọ pé méjì ni. Má gbàgbé pé mo ní tó bá fẹ́ find characteristics rẹ, ó wo iye dígìtì tó ní, ó wá yọ 1 kúrò ńbẹ̀. Á já sí pé kí n tó ní 1 níbí báyìí, ó mean pé dígìtì mélòó mo ní o, dígìtì méjì, ó wá gbé sí i. Eléyìí ni bá ṣe ń find kíni o, logarithm àti kíni, anti-logarithm. Bó la ṣe wá lè lo logarithm àwọn tá a ti ṣe sẹ́yìn yìí, bó la ṣe lè lò wọ́n níbi iṣẹ́?
pé mo ṣàlàyé nínú fídíò tó kọjá pé nínú àwọn ọ̀nà àǹfààní tá a máa ń gbà lo logarithm ni pé kí ni o, a lè fi ṣe àwọn iṣẹ́ eléyìí tó bá lágbára gan gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí mo fún wa, òun náà ni pé a lè ṣe kí ni o, a lè fi multiply, a lè fi ṣe kí ni o, a lè fi nọ́mbà fi géra wọn, a lè find the power àti lè ṣe kí ni, a sì lè fi find the root nọ́mbà kan. Ǹjẹ́ bó la ṣe mọ ṣe eléyìí? Eléyìí kò le rárá, ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ. Example, use logarithm table to evaluate the following. Use logarithm table to evaluate the following. Number 1, I have 3.456 multiplied by 234.2. Number 2, I have 786.8 divided by 12.54. Number 3, I have 34.23 raised to power 4. Number 3, I have square root of 79.48. Láti ṣe eléyìí kò mọ̀ le rárá, ó yá jẹ́ ká mọ mú wọn ní ẹyọ kọ̀ọ̀kan. Àpẹẹrẹ alákọ̀ọ́kọ́, a ní kí ni o, 3.456 multiplied by 234.2. Nígbà ó jẹ́ pé wọ́n lá gbọ́dọ̀ lo ọwọ́, a sì gbọ́dọ̀ lo calculator, òun ni pé a ṣe kí ni, a find the logarithm wọn. Ó yá tó bá find the logarithm ọ̀kọ̀ọ̀kan wọn, find the log of each numbers. So tó bá find the logarithm ọ̀kọ̀ọ̀kan wọn, má gbàgbé pé logarithm ni pé kí ni nọ́mbà tó wà lókè téńté 10, so tó fi ṣe kí ni o, so òun èyí tí ń ṣe power. Ó mean pé logarithm eléyìí, logarithm of 3.456 yóò máa jẹ́ kí ni o, yóò máa jẹ́ 10 raised to power, àbí? Ó wá find the characteristics part rẹ. Kí ni characteristics part wa níbí báyìí? Ó rí pé dígítì kan la ní, àbí? Mo lọ́ mọ yọ 1 kúrò ńbẹ̀, ìpele ó jẹ́ kí ni 0. Ó wá wo 34/5 difference 6 nínú bó? Nínú logarithm table rẹ. Má wò nínú anti-logarithm o, bá wò nínú anti-logarithm àṣìṣe ńlá gbáà ló ṣe. So 34/5 difference 6. 34/5, ó rí pé eléyìí ṣe déédéé 5378. So ó tún wo nínú tábìlì difference 6 níbí báyìí, ó fún mi ní kí ni o, ó fún mi ní 8 bákan náà. Tó bá ro méjèèjì papọ̀, that's 5378 plus 8, eléyìí ó jẹ́ 683, so yóò jẹ́ 5386. Ó kọ síbí 5386, ó mean pé eléyìí ó fún mi ní 5386, so mo lè tún kọ pé log ni yóò jẹ́ 10 raised power 0.5386 multiply by, tó bá wá logarithm eléyìí náà, òun náà jẹ́ 10 raised to power kíní kan. Sọ pé tó bá find the logarithm 234.2, kí ló kọ́kọ́ wá o? Characteristics part rẹ. Má gbàgbé pé bó ṣe wá characteristics part ni pé kó o wo dígítì tó ní síwájú decimal, kó wá yọ 1 kúrò. Ó rí pé dígítì mẹ́ta ní 1, 2, 3. Tá bá yọ 1 kúrò, yóò kù 2. 2 yẹn ní í ṣe kí ni o? Ní í ṣe characteristics part wa. So jẹ́ tí eléyìí bá yé wa, so a jẹ́ sí pé wàá ṣe kí ni o? Lẹ́yìn náà wàá find kí ni? Wàá find the mantissa rẹ. Bó o lo ṣe lè find the mantissa? Òun ni pé wo 23/4 difference 2. 23/4 difference 2. So má wò nínú anti-logarithm table 23/4, àbí? So difference 2 lábẹ́ 2 ó jẹ́ 4, àbí? Tó bá ro àwọn méjèèjì papọ̀, yóò máa fún mi ní 3696. Yóò jẹ́ 3696, 36, má bínú, gègé mi ń ṣàṣìṣe, 36, so 3696. So jẹ́ tẹ́lẹ̀ bá yé wa, a jẹ́ pé eléyìí náà máa jẹ́ 2.3696. Ó rí pé kí leléyìí ti jọ nínú tó mọ́ ń ṣe bọ̀, ó ti jọ indices. Tó bá lo òfin indices, má gbàgbé pé tí n bá ní a raised power n multiply by a raised power n, kò nídìí kí n dára mi láàmú mọ́.
ní pé máa mú kan náà àwọn base mi màá wá ro index mi papọ̀ eléyìí ó jẹ́ 10 raised power 0.5386 plus 2.3696 tó bá ro àwọn méjèèjì papọ̀ 5386 2.3696 jásí pé eléyìí ó máa fún ọ ní 2 18 àbí 10 àbí 92 so yóò fún ẹ ní kíni o 2.9082 so o ní dúró ńbẹ̀ o nígbà ó jẹ́ pé a fẹ́ multiply nọ́mbà méjèèjì ní logarithm sí leléyìí bó o ní ó wá wá nọ́mbà tó jẹ́ pé ó fún ọ ní logarithm eléyìí léyìí tí à ń pè ní kíni o ó wá antilog ẹ̀ á padà bọ̀ sí àbíjá rẹ̀ má gbàgbé tó bá fẹ́ find the antilog kí ló máa lò ó máa lo mantissa láti wo antilog yẹn ó dẹ̀ máa lo characteristic part láti gbé decimal sí tí n bá lọ sí antilog table mi tí mo wá wo 0.90 under 8 difference 2 antilog table 0.90 under 8 difference 2 which is 4 ó pé yóò máa fún mi ní kíni o 8095 so 8095 so 8095 so ti yé wa báyẹn so ó wá lo 2 yìí láti gbé decimal point sí kí n tó rí pé characteristic part mi jẹ́ 2 a já sí pé digit mélòó mo ní digit mẹ́ta wọ́n kàn ro 1 mọ́ 2 yìí ni ó jẹ́ 1 2 3 so ti yé wa báyẹn so therefore 3.456 multiplied by 234.2 yóò máa fún mi ní kíni yóò máa fún mi ní 809.5 ó rí pé tó bá lo calculator rẹ o lè dánwò ó rí pé nǹkan kan náà ló gẹ́ẹ̀tì tàbí kò gẹ́ẹ̀tì tó jẹ́ pé kíni o tó súnmọ́ pẹ́kí so o lè dánwò so jẹ́ tí eléyìí bá yé wa kí ni tí a lè fàyọ níbí báyìí òun náà ni pé kíni o tó o bá multiply nọ́mbà méjì papọ̀ tó sì fẹ́ lo logarithm table kò nídìí kó dára rẹ láàmú fa ìyẹn tó ṣe ni pé kíni o ó kọ́kọ́ find the logarithm alákọ̀ọ́kọ́ ó find the logarithm ẹlẹ́ẹ̀kejì ó wá ṣe kíni ó wá ro àwọn méjèèjì papọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá fẹ́ dára mi láàmú láti mọ ṣàwọn eléyìí lọ́kọ̀ọ̀kan mo lè kọ báyìí ẹ̀wẹ̀ tí ń find the logarithm èyí eléyìí tí ń ṣe 0.5386 tí máa find the logarithm kejì náà eléyìí tí ń ṣe kíni o tí ń ṣe 2.3696 màá wá ro méjèèjì papọ̀ tí ó máa fún mi ní 2.9082 kí n wá find the antilog wọn eléyìí tí ó máa fún mi ní answer mi so rí pé eléyìí kò le rárá àpẹẹrẹ kejì number 2 I have 786.8 divided by 12.54 bó ṣe ṣe tàtẹ̀yìnwá náà ló ṣe ṣe eléyìí kò le rárá òun náà ni pé kíni o take log of each numbers ó wá logarithm ọ̀kọ̀ọ̀kan nínú wọn má gbàgbé pé logarithm ni pé kíni tó wà lókè 10 àbí òun náà ni pé kíni o ó wá wo a fẹ́ find the logarithm kíni o 786.8 a já sí pé ó kọ́kọ́ find the characteristic part rẹ̀ kí ni characteristic part rẹ̀ ó máa jẹ́ nígbà pé digit mẹ́ta ó ní pé characteristic part rẹ̀ ó máa jẹ́ 2.78 under 6 difference 8 nínú kíbo nínú logarithm table rẹ̀ má wò nínú anti-logarithm table tó bá wò òdo gbáà nìyẹn òdo ràbàtà 78 under 6 difference 8 78 under 6 difference 8 mi ó máa jẹ́ kíni ó rí pé tí ń ṣe déédéé rẹ̀ ní 4 yóò jẹ́ 8958 so ìjẹ́ tó bá yé wa a já sí pé ó jẹ́ 2.8958 àbí divided by tó bá find ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ kí ni characteristic part mi ó máa jẹ́ bíbá digit méjì mo ní kí n tó kan decimal àbí a já sí pé characteristic part mi ó máa jẹ́ kíni o yóò máa jẹ́ 1 point kí ló wá wò ó wò 12 under 5 difference h difference 4 so 12 under 5 so 12 under 5 difference 4 jẹ́ gbé lọ́bẹ̀ so 12 under 5 difference 4 ó rí pé 12 ní under 5 so that's 0.969
difference what 12 under 5 difference 4 tó bá wo difference 4 bákan náà wẹ̀ lábẹ́ 4 kí ló fún wa o so ó rí pé ó fún wa ní 14 àbí tó bá ro àwọn arákùnrin méjì náà papọ̀ ilé ọmọ fún mi 3 8 so yeah 0983 0983 so yóò jẹ́ 0983 ó rí pé kí lọ́jọ́ nínú tó ti ń ṣe bọ̀ wá ó rí pé o lè lo òfin indices fún torí a ti ní bèsì kan náà division sì dáhùn láàrin má dẹ̀ gbàgbé pé tó bá ní a raised power m divided by a raised power n kí ni ọmọ fún ọ a raised power n minus n àjásí pé ọmọ jẹ́ 10 raised power 2.8958 minus 1.0983 so ti yé wa ìjẹ́ tí eléyìí bá yé wa a jẹ́ pé eléyìí ọmọ jẹ́ 10 tó bá ro yọ àwọn méjèèjì kúrò nínú ara wọn 2.8958 1.0983 eléyìí ọmọ fún mi ní 5 yóò jẹ́ 7 àbí eléyìí kù 8 yóò jẹ́ 9 eléyìí kù 7 1 so ti yé a jẹ́ pé ọmọ fún mi ní 1.7975 so ìtókù tó ṣe lẹ́yìn rẹ̀ ni pé wàá wá logarithm tó jẹ́ pé kí ni o tó jẹ́ pé ó fún mi ní nọ́mbà wàá wá antilog ẹ̀ that is kí nọ́mbà tó fún mi ní logarithm yìí òun ni ó jẹ́ iṣẹ́ tó ṣe parí yóò wá jẹ́ antilog kí ni antilog rẹ̀ ó mọ jẹ́ ọmọ wo 0.79 under 7 difference 5 lábẹ́ bó lábẹ́ antilogarithm table 0.79 under 7 difference 5 0.79 under 7 difference 5 that's 7 so 6266 plus 7 that's 3726 that's 6273 6273 6273 ajá pé ọmọ ṣe kí ni ọmọ lo characteristics part rẹ láti wé gbá decimal point sí kí n tó ní characteristics part mi pọ́ jẹ́ 1 á jẹ́ sí pé kí ni díjìtì tí mo ní tẹ́lẹ̀ méjì ni má dẹ̀ gbàgbé mo lọ́kàn ro 1 mọ́ characteristics part yẹ 1 plus 1 yóò fún mi ní 2 ó wá jẹ́ 1 2 ló fi gbé decimal point sí àìpé láàdá rẹ̀ láàmú 786.8 divided by 12.54 yóò mọ̀ fún mi ní kí ni 72.73 o lè dán wò kó tẹ̀ sínú calculator rẹ ẹ̀rọ tó fi mọ́ ṣèṣirò ó rí pé yóò fún mi ní kí ni yóò fún mi ní kankan náà tàbí tó súnmọ́ jẹ́ tí eléyìí bá yé wa tí mo lè fàyọ́ níbí báyìí ni pé tí bá fẹ́ divide nọ́mbà kan méjì láti lo logarithm table kò nídìí kẹ́ ń dára mi láàmú èyí tí ń ṣe ni pé kí ni màá find the logarithm ọ̀kọ̀ọ̀kan wọn ń wá ṣe kí ni ń wá yọ àwọn nọ́mbà méjì náà kúrò nínú ara wọn jẹ́ tí eléyìí bá yé wa ẹ já lọ sí àpẹẹrẹ kẹta eléyìí tí ń ṣe 34.23 everything raised power 4 eléyìí náà kò le rárá tó bá lo àwọn àpẹẹrẹ eléyìí tá a ti ṣe bọ̀ wá sẹ́yìn so òun náà ló ṣe kí ni òun ló fi ṣe so bí pé eléyìí yóò mọ fún mi ní kí ni log tó bá find the logarithm ẹ̀ yóò jẹ́ 10 raised power kìíní kan a fẹ́ find the logarithm of 34.23 àbí wàá find the characteristics part rẹ kí ni characteristics part rí ó jẹ́ yóò mọ fún mi ní kí ni 1 àbí 2 digits ní tó bá yọ 1 kúrò yóò fún ọ ní 1 ó wá wo 34 under 2 difference 3 nínú logarithm ó wò nínú antilogarithm table 34 under 2 difference 3 34 under 2 is what 5340 difference 3 ó rí pé difference 3 ń ṣe déédéé kí ni ń ṣe déédéé 4 ó rí pé yóò mọ̀ fún mi ní 5344 5344 ilé ọmọ fún mi ní 5344 má dẹ̀ gbàgbé pé eléyìí nìkan ló fún mi léléyìí àbí ajá sí pé eléyìí náà sì wà ń bẹ̀ raised to power 4 má gbàgbé òfin indices rẹ̀ pé tó bá ní a raised power m everything raised power n ń ṣe déédéé kó multiply m àti n papọ̀ so mi pé eléyìí náà mọ̀ fún mi ní kí ni 10 raised power 1.5344 times 4 ìjẹ́ tó bá multiply méjèèjì papọ̀ eléyìí ọmọ fún mi ní 16 tí bá fi 1 pamọ́ 16 lèyí náà yóò jẹ́ 17 12 yóò jẹ́ 13 àbí tí bá fi 1 pamọ́ eléyìí yóò jẹ́ 20 21 wàá fi 1 máa fi 2 pamọ́ so a jẹ́ pé yóò mọ fún mi ní kí ni 10 raised power 6.1376 má dẹ̀ gbàgbé ipò wá
ó yọ logarithm yẹn kúrò, eléyìí tí à ń pè ní kíni o, kí ló máa fi yọ antilog. Òun ni pé kí ni nọ́mbà tó jẹ́ pé ó fún mi ní logarithm yìí, ó wá wo kíni o 0.13/7 difference 6 nínú bọ̀ nínú antilogarithm table rẹ, nínú tábìlì antilogarithm 0.13/7 difference 6 0.13/7 àbí difference 6. Tó bá wo difference 6 náà 2 yóò máa fún ọ ní 1373. Tó bá ro méjèèjì papọ̀ 1373. So ti yé wa báyẹn. So ìgbà tó fún ẹ ní 1373, ó máa wá lo characteristics part yẹn láti fi ṣe kíni o, láti gbé decimal point sí. Má dẹ̀ gbàgbé pé kó tó sọ pé nǹkan kan ṣe kíni o, kó tó sọ pé nǹkan kan ní characteristics part kó jẹ́ 6, á já sí pé digit mélòó ni nọ́mbà un? Digit méje. Ṣùgbọ́n tó bá wo nọ́mbà tó fún wa gangan, digit mẹ́rin ni o, kò tíì pé méje, á jẹ́ pé ó fi 0 sí tí ó fi pé méje. Bó ló ṣe wá ṣe eléyìí? Ó fi 0 alákọ̀ọ́kọ́ sí, ó ti pé 5. 0 mi ò pé 6, 0 mi ò ṣe kíni, ó pé méje. Á já sí pé 34.23 raised to power 4 yóò máa fún mi ní kíni o, 1373000. Ẹ̀rọ tó fi mọ́ ṣèṣirò rẹ, ó rí pé yóò fún ọ ní nǹkan kan náà tàbí tó ṣe kíni o, tó súnmọ́ nọ́mbà, yóò rí pé kò le rárá, ó rọ̀ púpọ̀. Lápẹẹrẹ kẹrin, a ní square root of 79.48. Láti ṣe eléyìí náà kò le rárá. Sọ mọ̀ pé mo lè tún eléyìí kọ as 79.48 everything raised power half. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú nínú àpẹẹrẹ eléyìí tí mo ṣe tán, sọ mọ̀ pé n ta lè fàyọ níbí báyìí ni pé tí n bá fẹ́ fi logarithm wá nọ́mbà tó jẹ́ power, ó mean pé kò nídìí kí n dára mi láàmú. Màá ṣe kíni o, màá kọ́kọ́ find the logarithm náà, kí n tó wá jẹ́ power màá ṣe kíni o, màá fi multiply rẹ̀ pẹ̀lú ara wọn, màá fi multiply rẹ̀. Tó bá fẹ́ find eléyìí náà kò le, tó bá find the logarithm rẹ̀, eléyìí ó fún mi ní 10 raised to power kíní kan. Ó yá, já find logarithm 79.48, wàá kọ́kọ́ find the characteristics part rẹ̀. Ó rí pé dígítì méjì leléyìí, kí ni characteristics part mi ó jẹ́? Ó yọ 1 kúrò nínú dígítì yẹn, yóò kù 1. So eléyìí ó fún mi ní 1 point. Màá wo 79/4 difference 8. 79/4 difference 8 under what? Logarithm table. 79/4 difference 8. 79/4 rèé o, àbí? Difference 8, kí ni difference 8 fún mi? Ń ṣe 4. Tó bá ro 89998 pẹ̀lú 4 rẹ, eléyìí ó fún mi ní 2009, that's 9002. So yóò fún ọ ní 9002. Má dẹ̀ gbàgbé pé eléyìí nìkan ló wà, má gbàgbé half tó wà ńbẹ̀. Ṣó ti yé wa? Ǹjẹ́ tó bá ti kọ́ báwọn, má gbàgbé òfin a raised power m everything raised power n, òun ni pé tó bá nírú nǹkan báyìí o lè tún kọ as a raised power m times n. Á já sí pé eléyìí náà máa fún mi ní kíni o, 10 raised power 1.9002 times half. Eléyìí tí ń ṣe 10 raised power 1.9002 divided by 2. Ó yá, tí n bá divide eléyìí by 2, kí ni mo ní? Ó máa fún mi ní 2 in 1, 0 àbí? 2 in 19, so yóò máa fún mi ní 9, ó kù 1. 2 in 10, 5. 2 in 0, 0, 1, àbí? So á jẹ́ pé eléyìí ó máa fún mi ní kíni o, 10 raised power 0.9501. So àti ìparí, má gbàgbé ó find the àpadàbọ̀ sí àbíjà tí ń ṣe antilog. Òun ni pé kíni o, kí ni nọ́mbà tó jẹ́ pé ó fún mi ní log yìí? So òun náà ni pé ó wò nínú antilogarithm table rẹ, ó wo 0.95 under 0 difference 1. 0.95 under 0 nínú antilogarithm table ni o. 0.95 under 0 is 8913, àbí? Difference what? Difference 5. Difference 5 fún mi ní 10. Yẹn tún tí mo fẹ́ wá papọ̀. 0.95 under 0 difference 1. 95 under 0 difference 1. Yeah, it is difference 1, not 5. So difference 1. So difference 1 yóò fún mi ní kíni? 2. Tó bá ro 2 mọ́, yóò fún mi ní 8915. 8915. So á já sí pé ó máa lo characteristics part yẹn láti gbé decimal point sí. Kí n tó wá sọ pé
mo ní 0 as characteristics part mi, á jẹ́ pé dígìtì mélòó ni? Á jẹ́ pé dígìtì kan ni, ó wá gbé decimal point síbẹ̀. So eléyìí tí ń ṣe pé kí ni, tó bá ní square root of 79.48 kí ni ó máa fún ọ? 8.915. Ó rí pé kò le rárá. Ohun tí mo tún lè fàyọ níbí báyìí òun náà ni pé kí ni, tí n bá fẹ́ find the root number kan, tí n bá fẹ́ lo logarithm, òun náà ni pé kí ni o, ń find the logarithm number náà. Lẹ́yìn náà ń wá ṣe kí ni o, ń wá fi root yẹn fi divide rẹ̀. So má gbàgbé pé tó bá ṣe kí ni, tó bá fẹ́ multiply number, òun ni pé ó find the logarithm àwọn méjèèjì, ó wá rò wọ́n papọ̀. Tó bá fẹ́ divide ńkọ́? Òun ni pé ó ṣe kí ni, ó find logarithm àwọn méjèèjì, ó wá yọ wọ́n kúrò nínú ara wọn. Tó bá jẹ́ pé o fẹ́ find eléyìí tó ní power, ó find the logarithm number, ó wá multiply pẹ̀lú power rẹ̀. Tó bá fẹ́ find pẹ̀lú èyí tó ní root, ó ṣe kí ni o, ó find the logarithm wọn, ó wá ṣe kí ni, ó divide pẹ̀lú root náà. Ǹjẹ́ tí eléyìí bá yé wa? Ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ eléyìí tó kó gbogbo ohun tí mo ti ń ṣàlàyé bọ̀ sẹ́yìn tó kó tán gẹ́gẹ́ bí àpẹẹrẹ. So without using calculator, simplify, let me use evaluate, 4th root of 54.86 multiplied by 3.08 divided by 2.081 multiplied by 4.205. Everything raised to power 3. Ó rí pé kò le rárá. Ṣùgbọ́n tó bá wò ó, ó rí pé ó le láti fi ọwọ́ ṣe. So tí wá bá wọn, eléyìí ó rọ̀ púpọ̀ láti lo logarithm table rẹ̀, kò le. Ohun tó lè ṣe ni pé ó pe kí ni o, ó kọ nọ́mbà kọ̀ọ̀kan tí logarithm wọn jẹ́. Dẹ̀ má sì gbàgbé pé mo ṣàlàyé pé tó bá jẹ́ pé o fẹ́ multiply nọ́mbà méjì papọ̀, ohun tó ṣe ni pé ó find logarithm àwọn méjèèjì, ó wá rò wọ́n papọ̀. Tó bá fẹ́ yọ nọ́mbà méjì kúrò nínú ara wọn ńkọ́? Ó find logarithm, ó ṣe kí ni o, ó yọ wọ́n kúrò nínú ara wọn. Tó bá jẹ́ pé power, ó multiply. Tó bá jẹ́ root, ó divide. Ó yá, ẹ jẹ́ á máa mú lẹ́yọkọ̀ọ̀kan. Tá bá kọ́kọ́ mú numerator, a ní 54.86, ẹlẹ́ẹ̀kejì a ní 3.08. Ó ní pé kọ́kọ́ find logarithm wọn. Má gbàgbé logarithm, o ní láti find the characteristics part ọ̀kọ̀ọ̀kan. Kí ni characteristics part? 54.86 yóò máa fún mi ní 1. So yé wa bó ṣe jẹ́ bẹ́ẹ̀, torí pé 2 digit ni, ó yọ 1 kúrò ńbẹ̀. Ó wá wo 54/8 difference 6. 54/8 difference 6. 54/8 is what? So 7372. No, under 8, 7388 difference 2 is 2. So 7388 difference 2 yóò máa fún mi ní 7390. 7390. Yeah, difference 6 ni. Mo bínú. A ní 54/8. 54/8 difference 6. 54/8 difference 6. Difference 6 mi jẹ́ 5 àbí? Tí n bá ro 5 mọ́ 39 yóò jẹ́ 7393. Mo bínú. So eléyìí ó jẹ́ 7393. Tó bá find ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀, eléyìí ó jẹ́ 0 àbí? Characteristics part rẹ̀ tó yé wa. Ó wá wo 30/8. 30/8. Ó rí pé 30/8 kí ni ó máa fún wa? Yóò máa fún wa ní 4886. Kò ní difference, ò bùkátà láti wá. 4886. 4886. So ó mean pé tó bá mú numerator rẹ, ó rí pé tó wà numerator ni pé kí ni o? Àti ṣe eléyìí tán. Ohun tó wà numerator ni pé 5486 times 3.08. Má gbàgbé pé ohun tí mo ló mọ̀ ṣe pé tó bá multiply méjèèjì, òun ni pé kí ni, ó find the logarithm ọ̀kọ̀ọ̀kan, wọ́n wá ṣe kí ni, ó rò wọ́n papọ̀. So tí n bá rò wọ́n papọ̀ nísìnyí, kí leléyìí ó máa fún mi? Yóò jẹ́ 9, 17, 12, 12, 2. So yóò máa fún mi ní kí ni? Yóò máa fún mi ní 2.2279. Eléyìí tí ń ṣe numerator mi. Ó yá,
jẹ́ n tún bọ́ sí denominator sọ pé tó wà ní denominator náà ni pé kí ni o 2.881 àbí sorry 2.081 àti 4.205 òun náà ni pé kí ni màá kọ́kọ́ find the logarithm eléyìí màá find the logarithm eléyìí nígbà ó dẹ̀ sì jẹ́ pé multiplication ló wà láàrin wọn ó ní pé kí ní ṣe lẹ́yìn rẹ̀ màá ṣe kí ni o màá rò wọ́n papọ̀ tí n bá ti find wọn tán ó yá kí logarithm eléyìí ó jẹ́ kí ni characteristics part ẹ̀ 0. ó fi pé wo 20 under 8 difference 1 20 under 8 is 3181 difference 1 is 2 yóò fún mi ní 3183 3183 ẹlẹ́ẹ̀kejì náà wẹ̀ characteristics part mi jẹ́ 0 àbí tí n bá find logarithm màá wo 42 under 0 difference 5 42 under 0 difference 5 42 under 0 ní àbí difference 5 tó bá wo ohun tó ń ṣe déédéé 5 that is 5 àbí so tó bá rú 5 mọ́ yóò jẹ́ 6237 6237 so 6237 àbí ìjẹ́ tó bá ro méjèèjì papọ̀ nígbà ó jẹ́ pé denominator wa tí wọ́n fún wa ní pé kí ni o arákùnrin yìí tí ń ṣe 2.081 times 4.205 so ilé ọmọ fún mi ní 012 àbí so 490 so ilé tí ń ṣe kí ni o lè gbé wá apá bí 0.9420 tó ti wà ó rí pé tó bá lo BODMAS rẹ BODMAS bracket ló kọ́kọ́ ṣáájú ajá sí pa gbọ́dọ̀ ṣe numerator àti denominator náà tó pa àwọn méjèèjì papọ̀ so mo lè ní numerator divide by denominator má gbàgbé pé nígbà tí mo ṣe numerator mi n tí mo ní nì ìgbà tí mo ṣe denominator mi náà n tí mo ní nì ajá pé numerator divide by denominator ní pé kí n yọ àwọn méjèèjì kúrò nínú ara wọn má gbàgbé mo ní tó bá yẹ pé ó ń divide òun ni kó find logarithm méjèèjì ó wá yọ wọ́n kúrò nínú ara wọn ajá sí pé ilé ó jẹ́ 9 7 minus 2 that is 5 ilé ó jẹ́ 8 ilé ó kù 11 àbí 11 minus 9 that's 2 then this is 1 yóò kù 1.2859 1.2859 ó rí pé tó bá wo ohun tó kù náà so mo tún lè ṣe kí ni o mo tún lè sọ pé numerator divide by denominator everything raised by 3 ìgbà tó ti jẹ́ pé power ẹni raised by 3 mọ́ gbàgbé òfin òun náà ní pé ọmọ ṣe kí ni o ọmọ multiply eléyìí by 3 so that is 1.2859 times 3 àbí so 3 times 9 27 yóò kù 2 àbí 15 plus 2 that's 17 ó fi 1 pamọ́ 24 25 àbí 5 ó fi 2 pamọ́ 2 times 3 6 pẹ̀lú 2 tó fi pamọ́ 8 then 3 so yóò mọ̀ fún mi ní 3.6577 èyí tó gbẹ̀yìn bẹ́ẹ̀ tí ń ṣe kí ni o tí ń ṣe root sọ pé ó ti wá ilé àbí ó kù kí ni ó kù eléyìí tí ń ṣe root root 4 kì í ṣe 4 root so ti òun ni pé fourth root of what fourth root of this number má dẹ̀ gbàgbé pé mo ní tó bá fẹ́ ṣe èyí tó jẹ́ root kí ló mọ̀ ṣe o ó ní pé ó mọ̀ ṣe kí ni ó find logarithm náà wá divide pẹ̀lú 4 ajá sí pé ilé ọmọ fún mi ní kí ni tí mo ti wá ń bí 3.6577 divided by what divided by 4 tí n bá ṣe kí ni ọmọ fún mi so ajá sí pé ilé ọmọ jẹ́ 4 in 36 0 ni kò lè lọ 4 mi olórí inú 36 yóò jẹ́ 9 4 mi olórí inú 5 1 òkú 1 4 mi olórí inú 17 4 ni òkú 1 4 mi olórí inú 17 4 ni òkú 1 kò lè dúró ń bí so ìgbà tó ti find tó jẹ́ mọ́ bẹ́ẹ̀ ajá sí pé ó mọ find the logarithm tó yẹ kó fún wa ní kí ni nọ́mbà yìí òun ni pé ó lo kí ni o ìpadàbọ̀ abìjà tí ń ṣe antilọ́ọ̀gì rẹ̀ òun náà ni pé ó lọ wo 0.91 under 4 difference 4 0.91 under 4 difference 4 níbo nínú antilogarithm table rẹ̀ 0.91 under 4 that's 8204 so difference 4 is 8 tó bá ro méjèèjì papọ̀ 8204 plus 8 yóò fún mi ní 212 so 8212 so 8212 ọmọ wa lo characteristics part rẹ láti ṣe kíni láti fi wá decimal point kí n tó sọ pé characteristics part mi jẹ́ kíni bó jẹ́ 0 ajá sí pé kíni o ajá sí pé díjìtì kan mo ní so omi gbogbo decimal point rẹ sí bíbá
can now conclude adequately that fourth root of 54.86 multiply by 3.08 divide by 2.081 times 4.205 everything raised by 3 is equal to 8.212. o lè wo calculator rẹ ó rí pé eléyìí kò le rárá. ohun tó gbọ́dọ̀ dì mọ́wọ́ ni pé tó bá fẹ́ ṣe kí ni o, tó bá fẹ́ find the multiplication òun ni pé ó find the logarithm wọn, ó ṣe kí ni o, ó wá rò wọ́n papọ̀. tó bá fẹ́ fi gé ńkọ́, ó find logarithm ọ̀kọ̀ọ̀kan wọn, ó ṣe kí ni o, ó yọ wọ́n kúrò nínú ara wọn. tó bá jẹ́ pé power ni, ó find the logarithm lẹ́yìn náà wá fi power multiply rẹ̀. tó bá jẹ́ pé root ni, ó find the logarithm number náà, ó wá fi tó jẹ́ root yẹn ó fi ṣe kí ni, ó fi divide ẹ̀. ǹjẹ́ tí eléyìí bá yé wa, mò ń gbọ́yànjú láti like fídíò yìí kó sì bá ń sọ fún àwọn akẹgbẹ́ rẹ káwọn náà wò kó lè ṣàǹfààní fún wọn. so bá mi subscribe sórí ìkànnì mi tó bá tíì ṣe bẹ́ẹ̀ títí n fi máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. o ṣeun.